Gómìnà tẹ́lẹ̀rí ní ìpínlẹ̀ Ògùn tí ó tún jẹ́ aṣòfin tó ń ṣojú ìlà oòrùn ìpínlẹ̀ Ògùn Ọ̀túnba Gbénga Daniel ti ṣe ìdánilójú ìfarajì rẹ̀ nínú ṣíṣe ètò ìdàgbàsókè fún àwọn ọ̀dọ́ orílẹ̀-èdè Nàìjíríà nípa ṣíṣe eré ìdárayá nígbà tí ó ń sọ̀rọ̀ lórí àgbékalẹ̀ eré ìdárayá ẹlẹ́yin lórí tábìlì tí wọ́n ṣe ní ìbọ̀wọ̀ fún ọjọ́ ìbí rẹ̀ lẹ́ni tí ó pé àádọ́rin ọdún lókè èèpẹ̀ ní Ìjẹ̀bú Òde. Anthony Gàdúnù tún pèsè síbi gbọ̀ngàn ọba lófin ní ilé ìtura conference tó wà ní GRA Ìjẹ̀bú Òde ó sì jábọ̀ ròyìn ẹgbọ́ròyìn náà síwájú sí i. Pẹ̀lú àtìlẹ́yìn aṣòfin tó ń ṣojú ìlà oòrùn ìpínlẹ̀ Ògùn ní ilé ìgbìmọ̀ aṣòfin Gbénga Daniel, ìdíje eré ìdárayá ẹlẹ́yin lórí tábìlì kó àwọn onímọ̀ àti àwọn tí kò mọ̀ gbá ọ̀rẹ́ Afẹ́nifẹ́re àti àwọn ọ̀dọ́ pọ̀ síbi ayẹyẹ ọjọ́ ìbí aṣòfin Ọ̀túnba Gbénga Daniel lẹ́ni tí ó pé àádọ́rin ọdún lókè èèpẹ̀. Abala àṣekágbá ìdíje náà tí ó pín sí ìsọ̀rí mẹ́rin káàkiri tábìlì méjì: àwọn ọ̀dọ́, àwọn eléré ìdárayá àkàndá, àwọn àgbàlagbà àti àwọn ilé ẹ̀kọ́ gíga tí ó jẹ́ tọkùnrin àti tóbìnrin pẹ̀lú ìlànà mẹ́ta tó dára jùlọ. Ìdíje náà ṣàfihàn ọgbọ́n àti ẹ̀bùn inú àwọn olùkópa tí àwọn tí ó sì jáwé olúborí láti tábìlì kọ̀ọ̀kan dojúkọ ara wọn láti jáwé olúborí nínú ìsọ̀rí tí wọ́n bá wà. Ayẹyẹ náà tún ṣàfihàn eré ìdárayá pàtàkì láàrin ọlọ́jọ́ ìbí àti awakọ̀ rẹ̀. Lẹ́yìn èyí, aṣòfin Daniel tún dojúkọ tí ó sì jáwé olúborí tí ó sì fi di ẹni tí ó jáwé olúborí ní ẹ̀ka àgbàlagbà láti ìsọ̀rí Ìjẹ̀bú Òde Club rẹmi. Ní ìparí ìdíje náà, àwọn olùkópa tó 14 gba àmì ẹ̀yẹ àti ẹgbẹ̀rún 20 náírà fún ẹnìkọ̀ọ̀kan, nígbà tí àwọn tó jáwé olúborí nínú àwọn ìsọ̀rí mẹ́rin náà lọ sílé pẹ̀lú 50 ẹgbẹ̀rún náírà fún ẹnìkọ̀ọ̀kan. Nígbà tí ọlọ́jọ́ ìbí aṣòfin Ọ̀túnba Gbénga Daniel gba ife ẹ̀yẹ gbogbo nínú ìdíje náà, àwọn ẹgbẹ́ ọ̀dọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ̀ka ìlà oòrùn ìpínlẹ̀ Ògùn tí wọ́n jẹ àǹfààní ètò ìdàgbàsókè tí aṣòfin náà ṣe tún ṣàfihàn ẹ̀bùn fún aṣòfin náà. Nínú ọ̀rọ̀ ọlọ́jọ́ ìbí, ó dúpẹ́ fún ìfẹ́ tí wọ́n fi hàn. Ó ṣèdánilójú pé òun yóò máa tẹ̀síwájú nínú ètò tí yóò máa ní ipa rere. Ó kéde pé ìdíje náà ti di ọlọ́dọọdún láti fi ṣàwárí àwọn tó ní ẹ̀bùn nínú eré ìdárayá. Láti iléeṣẹ́ NTA Ìjẹ̀bú Òde, Ayọ̀mídé Kòkòbí ló ṣe àtúpalẹ̀ ìròyìn.